Orúkọ mi ni Ọláyẹmí Ọlátiléwá. Mo jẹ́ oníròyìn, mo dẹ̀ máa ń sọ̀rọ̀ lórí rédíò. Àwọn tí máa ń pè mí ní Ọláyẹmí oníròyìn. Ohun tí ó máa ń bà mí lọ́kàn jẹ́ nípa Nàìjíríà kò ju ìdákúrekú iná mọ̀nàmọ́ná lọ. Ìdákúrekú iná mọ̀nàmọ́ná ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn àti àkóbá fún àwọn tí ó ń ṣiṣẹ́ kan tàbí èkejì, eléyìí tó jẹ́ pé ó dẹ̀ mú ìfàsẹ́yìn dé bá ọrọ̀ ajé Nàìjíríà. Èmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ, mo máa ń kọ̀wé, eléyìí tó jẹ́ pé mo dẹ̀ máa ń lo ẹ̀rọ ayárabíàṣá àgbélétan láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn iṣẹ́ mi. Láìsí iná, ìṣòro ńlá àti ẹ̀fọ́rí ńlá ni ó máa ń dé bá mi nígbà tí mo bá ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe, eléyìí tí kò sí iná fún mi láti ṣe. Àwọn nǹkan báyìí máa ń jẹ́ ìbànújẹ́ ńlá gan-an, ó dẹ̀ máa ń jẹ́ kí iṣẹ́ nira fún mi láti ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kò sí iná. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn nǹkan ni mo tún fẹ́ ṣe ṣùgbọ́n kò sí iná tí mo fẹ́ lò láti fi ṣe àwọn iṣẹ́ náà. Kí wá ṣe mi nìkan, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọmọ ṣe rí káàkiri. Tẹ́ bá wo àyíká wa báyìí, ẹ rí i pé kò sí iṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ló jẹ́ pé wọ́n ti kàwé jáde nílé ìwé tó jẹ́ pé wọn ò rí kan ṣe kan táwọn ìjọba wọn ò ríṣẹ́ fún wọn. Púpọ̀ nínú wọn náà ló wá ń gbìyànjú pé àwọn náà tiẹ̀ máa wá kan ṣe bóyá kí wọ́n máa rí nǹkan fi pawọ́ dà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká sọ pé èèyàn ń ṣiṣẹ́ onígbàjámọ̀. Ẹ rí i pé bí ò bá sí iná, kí ló fẹ́ fi gẹrí fún àwọn oníbàárà rẹ̀? Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ta bá ń sọ nípa àwọn aláǹṣẹ́ àgbẹ̀dẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iná mọ̀nàmọ́ná ṣe pàtàkì. Eléyìí táwọn olórí wa dẹ̀ ti ṣèlérí pé àwọn máa bá wa ṣe fún ìgbà pípẹ́ tó jẹ́ pé wọ́n fò ní dọ́là fún wa ni. Àti ẹ̀ wá mọ̀gbà tá a fẹ́ bọ́ nínú ìlérí aláìní gbèdéke eléyìí tí wọ́n ṣe fún wa. Àmọ́ tẹ́ bá wo àwọn ìlú kéréje tí wọ́n súnmọ́ wa bíi Ghana, wọ́n ti ń jẹ̀gbádùn iná mọ̀nàmọ́ná fàlàlà nígbà tó jẹ́ pé àkùkọ gàgàrà tiwa a kàn tóbi ni, ká kàn má tóbi lásán. Àwọn nǹkan yìí jẹ́ nǹkan tó máa ń dùn mí nípa ilẹ̀ Nàìjíríà, eléyìí tí mo nígbàgbọ́ pé láìpẹ́ ó ṣeé ṣe kí àtúnṣe wá sí. Ẹ gbọ́, kátúnṣe yẹn wà ní, nítorí pé kò rọrùn rárá láìsí iná mọ̀nàmọ́ná.